Ẹ káàárọ̀, orúkọ mi ni Ire láti iléeṣẹ́ Nico Solo. Àwa lè ní láti wá sọ àwọn measurement tó jẹ́ simple things tí wọ́n ní láti take tí wọ́n bá fẹ́ measure bóyá either ọkùnrin àbí obìnrin. Ọmọ Yorùbá ni. Àkọ́kọ́ tá a máa ṣe ni a máa measure ẹ̀yìn back láti shoulder to shoulder, shoulder bone to shoulder bone tó wà níbí ni a máa take measurement yẹn láti mọ ti tèèyàn. Fún àǹtí yìí báyìí 15 ni. Lẹ́yìn yẹn a máa take àyà wọn tó jẹ́ bust ní èyìnbó. There are different ways of taking it. One, you can make it this tight and then add extra 4 inches or kẹ́ jẹ́ kó free báyìí so that a lè lọ sókè a dẹ̀ lè wá sílẹ̀. Next thing ni waist, ibi tí ìdodo wà àbí ibi tó bá kéré jù níbi ara ẹni yẹn. Ó ní yìí báyìí. Tó kù ni ibi hip, ibi ìbàdí. Ìyẹn náà ẹ máa ṣe tó yẹ pé tape rule yẹn àbí measurement yẹn a lè lọ sókè freely a dẹ̀ lè wá sílẹ̀ so that kí aṣọ kó má bàa tight ẹni yẹn. Ìtó tún kù ni length. Ẹ máa take láti ibi shoulder yìí, ibi tó wà níbi àárín ibi ọrùn títí dé ibi tí èèyàn bá fẹ́ kó dé. Tó bá jẹ́ blouse ni ibi tó bá tẹ́ bá fẹ́ kí blouse yẹn dé. Tó bá dẹ̀ jẹ́ gown ni ibi tẹ́ bá dẹ̀ fẹ́ kí ó dé o. A tún lè wọn apá láti ibi iṣẹ́ rántí pé nígbà tá a ṣe shoulder láti shoulder bone to shoulder bone àti bí shoulder tẹ end yẹn lẹ ti máa bẹ̀rẹ̀ sí ní take measurement sleeve yín títí dé ibi tẹ́ bá fẹ́ kó dé desired length. Lẹ́yìn yẹn dẹ̀ máa take round sleeve ibi ìgúnpá yẹn tó bá tẹ́ bá ṣe fẹ́ kó fẹ̀ sí òun náà dẹ̀ máa take yẹn tó ṣe tó nìyẹn fún obìnrin. Ní ìsìn àwa máa ṣe ti tọkùnrin. Bí tá a ṣe sọ ti tọkùnrin yẹn náà bẹ́ẹ̀ náà la ṣe máa take ti ẹ̀yìn wọn shoulder bone to shoulder bone. A máa take ẹ̀ náà bẹ́ẹ̀. Ṣùgbọ́n títa àwọn ọkùnrin torí pé aṣọ ọkùnrin ní ọ̀pọ̀ ọ̀pá ó máa ń dé bí ọrùn báyìí so a máa ń take neck measurement wọn round the neck a máa take ẹ̀ báyìí. Ẹ rí pé mo fọwọ́ sí kò fún wọn báyìí so a máa fi àyè díẹ̀ tí a máa lè fọwọ́ sí so that ó máa free báyìí. Lẹ́yìn yẹn náà dẹ̀ máa take chest measurement ọkùnrin náà ibi àyà wọn. Ẹ rántí pé mo sọ wípé ìdára kẹ́ ṣe kó tight báyìí tọwọ́ yín wà báyìí kẹ́ wá fi extra 4 inches sí or kẹ́ jẹ́ kó free báyìí. Ṣé ti dáàdì ìwà yìí 45 ni wọ́n ga wọ́n sì gbọ̀nlẹ̀. A dẹ̀ máa wo ibi ikùn wọn náà. Length wọn náà bí tí mo ṣe sọ láti ibi ọrùn wọn dé ibi tẹ́ bá fẹ́ kí ó dé náà ni. A ti ṣe ti sleeve length àti but nǹkan tó wá wà níbi tọkùnrin ta tún máa ń take ni ó ní ti ṣòkòtò trouser. Ta bá fẹ́ take trouser measurement àwọn bí tó ṣe kókó ta máa take ni ibi waist wọn, ibi ìbàdí wọn, sorry waist, then ibi ìbàdí, ibi hip, ibi thigh wọn àti length yẹn. So first a máa take waist wọn. Ìyẹn máa tight díẹ̀ torí wípé a fẹ́ kí ṣòkòtò wọn kó máa jábọ́ nídìí wọn. Lẹ́yìn a máa wọn hip wọn, ibi ìbàdí wọn. Tẹ́tìrì tá a ṣe ti tóbìnrin yẹn náà la ṣe máa ṣe ti tọkùnrin kó free. Ìtókù ni ibi ẹsẹ̀ wọn báyìí. Ibi ẹsẹ̀ wọn a máa ṣe kó free báyìí so that kò ní tight ju mọ́ wọn. Ṣé rí ti dáàdì wa yìí a lè fi ṣe 29. A tún lè ṣe ti ibi knee wọn náà. Wọ́n máa ṣe ẹsẹ̀ wọn díẹ̀, wọ́n máa tilt díẹ̀, àwa máa take measurement ẹ̀. Àwa máa take length ẹ̀ láti ibi tí wọ́n máa ń gbé ṣòkòtò sí. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ gbà ibi táyé tí oníkálùkù máa ń gbé ṣòkòtò wọn sí ó yàtọ̀. So ibi tí wọ́n bá ń gbé ṣòkòtò wọn sí lẹ máa ti bẹ̀rẹ̀ measurement yẹn títí dé ibi tí wọ́n bá fẹ́ kó dé. Àwọn èèyàn mi wọ́n máa ń fẹ́ kí ṣòkòtò wọn kó dé ibi kókósẹ̀ wọn. Àwọn èèyàn mi wọ́n dẹ̀ máa ń fẹ́ kó délẹ̀. So ibi tí wọ́n bá fẹ́ kí ṣòkòtò wọn dé ibẹ̀ náà ni ẹ máa ṣe measurement wọn dé. So àwọn eléyìí ni àwọn measurement tó jẹ́ basic tó jẹ́
ìbẹ̀rẹ̀ tó bá jẹ́ pé èèyàn gbọ́dọ̀ take tí èèyàn bá fẹ́ take bóyá ṣòkòtò ni àbí trouser. Àwọn nǹkan míì tó wà tí èèyàn máa ń ṣe o, ṣùgbọ́n àwọn eléyìí ni the basic things. So ẹ ṣé tí ẹ wà pẹ̀lú wa o.